àbíkọ̀ yọ gẹ́gẹ́ bá wà. Yọ fún mi náà mo ní kí n wá yọ fún. Ibi tí mo ti wá ṣiṣẹ́ ọmọ ọ̀gá mi kan ní ẹ̀bẹ̀lẹ̀bẹ̀lẹ̀bẹ̀sì. Òwe ìlú Kuwait àwọn warapa. Wàrà acrobatic. Wà á má lè pè l'acrobatic. Èmi ò ní pè l'acrobatic. Ọwọ́ á mú mo sì gbà pé ìwọ lóògùn tó gùn. Mo bá ní ká gbé wá sọ́dọ̀ rẹ̀ kó wá lọ́sẹ̀ méjì kó bá ní tọ́jú rẹ̀ kó bá nù iye tó bá fẹ́ gbà wọ́n sàn fún ọ. Ẹ yà gbé lọ́lé babaláwo. Èmi ò náà lóògùn. Òun alágbádá ní bẹ́ẹ̀ yàrá wo wárápá. Èèyàn ní gbowó. Bẹ́ẹ̀ yàrá tún wá gbowó yọ̀ mọ́ ọmọlúwa rẹ̀. Ọ̀wá ní gbé wárápá rẹ̀ lọ́jẹ́ bí òun gbé wárápá bọ̀. Gbóyè ìtàlákẹ́rù mi jẹ́ tí ń gbé wárápá yín bọ̀. Ibẹ̀ náà nìkẹ́ mọ́ gbé wárápá lọ. Èmi ò wó wárápá ni o. Wọ́n máa tún ṣe ọ́fíìsì lẹ̀. Mo wárápá bọ̀. Wọ́n ti rẹ̀ Owó ní kó wárápá máa gbé. olóbi ọ̀sẹ̀ méjì lọ́rọ̀ gbàdùn. Wá bò. Ó wárápá ò lè wá bí. Sára mi yọ. Bàbá wọn wárápá ó kà wọn bàbá rẹ̀. Àbí kí wọ́n bá rẹ̀ kọ́ lọ wọ́n wárápá tó ní ló lọ. Tọ́mọ